fìyà jẹ ẹni àmì òróró. Nítorí pé ọmọdé bá dánwò á dán tán, bàgbà bá dánwò á dára rẹ̀ lẹ́bi. Ayé ẹ ṣe pẹ̀lẹ́ o, nítorí orí bíṣọ́ọ̀bù. Nítorí pé ọmọdé bá dánwò á dán tán, bàgbà bá dánwò á dára rẹ̀ lẹ́bi. Ayé ẹ ṣe pẹ̀lẹ́ o, nítorí orí bíṣọ́ọ̀bù. Orí ìjà ojú ogun gan, orí bíṣọ́ọ̀bù. Orí ẹni lẹ́lẹ́jọ́ nígbà tó kún bá dé. Orí bíṣọ́ọ̀bù. Àyànmọ́ ẹni òun ló ń jà fún ni. Orí bíṣọ́ọ̀bù. A ní orí ẹni òun ló ń jà fún ni. Orí bíṣọ́ọ̀bù. A ní nígbà tó kún ayé bá dé. Orí ẹni ni. Orí bíṣọ́ọ̀bù. Orí ẹyẹ ló ń jà fẹ́ yẹ ni kó. Orí bíṣọ́ọ̀bù. Orí ẹran ló ń jà fẹ́ràn ni kó sẹ́. Orí bíṣọ́ọ̀bù. A ní orí ẹja ló ń jà fẹ́jà nínú omi. Orí bíṣọ́ọ̀bù. Orí mi tètè wájà fún mi. Orí bíṣọ́ọ̀bù. A ní orí mi tètè wájà fún mi. Orí bíṣọ́ọ̀bù. Orí o, orí o, orí bíṣọ́ọ̀bù. Orí bíṣọ́ọ̀bù. Orí o, orí o, orí bíṣọ́ọ̀bù. Orí bíṣọ́ọ̀bù. Kò ṣe dé, kò ṣe fìyà jẹ ẹni àmì òróró. Ẹni pagúnlùkù kan ìtọ́jọ́, ẹni pàkàlà màgbò ìtòṣù. Ẹni pagúnlùkù kan ìtọ́jọ́, ẹni pàkàlà màgbò ìtòṣù. A kì í fi kún bọ́rí o, nítorí ẹyẹ ọ̀tọ̀ ni. Orí o, orí o, orí bíṣọ́ọ̀bù. Orí bíṣọ́ọ̀bù. Orí o, orí o, orí bíṣọ́ọ̀bù. Orí bíṣọ́ọ̀bù. Kò ṣe ké, kò ṣe fìyà jẹ ẹni àmì òróró. Nítorí pé ọmọdé bá dánwò á dán tán, bàgbà bá dánwò á dára rẹ̀ lẹ́bi. Ayé ẹ ṣe pẹ̀lẹ́ o, nítorí orí bíṣọ́ọ̀bù. Nítorí pé ọmọdé bá dánwò á dán tán, bàgbà bá dánwò á dára rẹ̀ lẹ́bi. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ, ìgbésẹ̀ àkọ́kọ́ tí a fẹ́ gbére o, jọ̀ọ́ dákun dábọ̀ kó fi èdè nú. Iṣẹ́ rẹ ò ní bàjẹ́ o, má bá sẹ́mi jẹ́ o. Bí mo bá ọ ní kò sá bí olóògùn ṣe pé ọlọ́ọ̀rẹ́ ìraṣọ white ìyún aṣọ funfun ọ̀ràn ọ sì wọ̀ bí ẹni wọ aṣọ fún òkú. Aago 9 alẹ́ lọ́mọ bẹ̀rẹ̀ kínní ó sì gbọ́dọ̀ ti wọṣọ yìí títí aago 12 láàrin wákàtí 3 péré. Kò jù bá ń lọ. Aago 9 alẹ́. Ẹ wò ó, àwọn tá a fẹ́ raṣọ lọ́wọ́ ẹ̀ láago 9 alẹ́ wọ́n á ti sùn. Kápọ̀ nítorí àwọn tá a fẹ́ gbé fún pé kó ràn. Báwo la ṣe fẹ́ ṣe báyìí? Ìṣòro tí ń bẹ́ẹ̀ náà nù àmọ́ ó di dandan. Ìyẹn pé ẹ mọ̀ọ́mọ̀ sọ pé aago 9 alẹ́ ni kí n lọ ṣe nítorí pé ohun tó bá le ni mo gbọ́dọ̀ ṣe. Bó ti rí nù. Ẹ wá wo bí ẹjọ́ ẹ jẹ́ ká wá nǹkan mi ṣe. Bàbá tí mi bá wá rí ṣe láàrin aago 9 sáago 12 kọ́. Ẹyin wọn dáa ọwọ́ ẹ̀rọ lọ́ba dé bẹ́ẹ̀ ni kò bóde ni kò mọ bùkì jẹ igi sì kéré bọ́ọ̀ bá rí lélẹ̀ ọ́ bù jẹ. Wèrè. Ẹnu rẹ lèyìn ti jáde.
le tó yìí. wo sórí sùúrù mi ti wá tán báyìí ṣó ti gbọ́ láti jẹ́ tí mo ti fẹ́ oúnjẹ ò bá tàṣọ mu tààrà ò bá tààrọ mu ṣó ti mo ṣe wà yìí oúnjẹ ti wá sún mi báyìí lẹ́yìn báyìí máa kúrò ní ẹ. fi ara balẹ̀ o kì í ṣọ́ pé iná ò kì í ṣe bíbí gbogbo wa la jọ mọ̀ pé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin jẹ́ ká jọ gbà ẹ́ pé lára ìbẹ̀rẹ̀ lélẹ́yìí wọ́n dẹ̀ ní bó pẹ́ títí kò sí nǹkan tó lè wù kó rí àdùn ló máa gbẹ̀yìn ewúro jẹ́ ká gbà pé lára àwọn ìdààmú àti ìṣòro tá a fẹ́ rí láyé wa láti ń rí and after this ọlọ́run á jẹ́ ká máa jọrọ̀ lọ wọ́n yẹ ká ti torí ilé òun mọ̀mọ́ lọ òun kó gbogbo ẹrù tó ní òun kó sísàlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan òun kó sísàlẹ̀ jọ tí ìbá dé ṣé wà á ti lọ ni. àwọn ọmọkùnrin tó wà níbi ibẹ̀ yẹn wọ ọ̀tún ẹ èyí tó ní mọ́tò òun méjì wà bẹ́ẹ̀ èyí tó ní mẹ́ta wà bẹ́ẹ̀ sórí mo ti ẹ̀ ń kó lọ lẹ́nìí ni sùúrù mi ti pin. má wo aago aláago sáré jọ torí ọlọ́run ẹni tí ò tó mi tó ní mọ́tò méjì ó mọ nǹkan tí wọ́n ṣe tán fi ní mọ́tò méjì tí wọ́n ní ẹ ò lè jẹ́ ká farabalẹ̀ ká dúró dàsìkò ọlọ́run gbélé tó ń ṣe yìí ó fẹ́ má jẹ́ kéèyàn ṣì wà wù. ọmọkùnrin tó bá tó bóyá tó yìí tí ò ní rònú tí ò níwó lọ́wọ́ wà ló yẹ kó lọ pokùn sóni sórí máa advice pé kó lọ kú dànù. kí n lọ kú torí pé mi ò lówó. bẹ́ẹ̀ni lọ kú dànù. ṣé kí n lọ gbé bọ ni. wo sùúrù mi ò tẹ̀lé gbé mọ́ mo mú ọmọ mi lọ jẹ́ ká lọ. wo. Ẹ kálẹ́ mọ́mí Ráfá ìyá Ráfá ẹjọ́ èmi ni ẹjọ́ tó láì yọjú sí mi èmi náà ni èmi káòdé. ṣé ò sí ilẹ̀ ti ṣú. ẹ má bínú máa ẹjọ́ mo fẹ́ rí yín ni. mo bọ̀. lọ́wọ́ má jẹ́ ṣiṣẹ́ láyé mi. ẹjọ́ ẹ ṣe kí á mà. ẹ kálẹ́ mà. ẹ má bínú sí mi pé mo dá ọrùn mọ́ yín lójú. mo fẹ́ ra aṣọ ni. aṣọ ṣọ́ọ̀bù laṣọ wà ní òkè nkáṣọ wá sílé. wàláì mo mọ̀ kí ṣọ́ọ̀bù wà bó tẹ́jọ́ tó lọ́ọ̀ mo ní ìdẹ̀ ni aṣọ white ni mo ní ìdí ọ̀pá mẹ́jọ dẹ̀ ni mo ní ìdí. ṣé ẹ wá aago ọwọ́ yín ni lẹ́ni kí n lọ ṣọ́ọ̀bù kí n lọ máṣọ wá. ẹ jọ tó lọ lọ́hùn. bí òkè taṣọ kí lè má ti ṣiṣọ. ẹwọ ẹ ní sórí burúkú yára fún ẹjọ mo fẹ́ béèrè ìlú lẹ́yìn tó pa kan. 100 naira. ọ̀pá mẹ́jọ 800 máa fún yín ní 5000. máa fún yín kéde mo kí mo serious mo fẹ́ wà mí ìwà jí yín lásán ẹ jọ̀ọ́. ẹ wo mi ìrè lọ máṣọ. ẹ má bínú ẹ jọ̀ọ́ tó lọ ẹgbẹ́ máa fún yín ẹ jọ̀ọ́ mi ò jí yín lásán ẹ ṣá mọ̀ mi ládùúgbò 5000 ni máa fún yín ẹ jọ̀ọ́. 5000. ẹ wo ṣe eré yín kọ́sítọ́mà gan-an. wàhálà yín pọ̀ ẹ ò ra aṣọ lójú ọ̀sán ó wá di ìgbà tílẹ̀ ṣú yìí tó ní ọ̀bàdàn ẹ̀ta lẹ́sìn ádàáyé pé yàn kì í ṣèyàn gidi. ẹ má bínú ẹ jọ̀ọ́. 5000 naira. 5000 máa fún yín ọlọ́run. jẹ́ kí n mú kọ́kọ́rọ́ àjọ wá dé ṣọ́ọ̀bù nísìnyí. ẹlẹgbẹ́ ẹ ṣe kíá ò lẹ́bi wàá rò kó jẹ 30 àbí 5000 naira aṣọ 100 naira suwala. mo ń bọ̀ ẹ bá tilẹ̀ pupa o. ẹ ṣe 5000 naira. bẹ́ẹ̀. àwọn àna yóò lò ẹ wò ó gọ́gọ́ ni ẹjọ́ ọ̀pá mẹ́jọ ni ẹjọ́ bá mi ràn. ẹ̀gbọ́n wa tó kú yẹn ni òun la fẹ́ jí gbé lọ sílùú wa láàárọ̀ ọ̀la nítorí ẹ̀ la ṣe fẹ́ tètè ràn aṣọ ìyẹjọ kẹ́kọ̀ọ́ bá mi ràn ní sáìsì mi báyìí náà ni kẹ́kọ̀ọ́
fi rán èmi àtẹ̀gbọ́n mi the same size ni wá òun ni kẹ́ fi rán. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ tẹ́lọ̀ ìbárí ṣe bí ìtọ̀dọ̀ mi báyìí àsìkò ọdún là ń ṣeṣẹ́ olóru báyìí tó bá ti tayọ àsìkò ọdún kò sí ń jẹ́ṣẹ́ olóru ẹ̀wà láàárọ̀ ọ̀la. àmọ́ mo mọ̀ pé wà alright gan gidi but ẹjọ́ tó lọ ẹ̀kọ́ máa mi rán ní ẹjọ́ mo mọ̀ kẹ́ rí ṣe gan ẹjọ́. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ torí pé nígbà ìlórúkọ báyìí níṣẹ́ télọ̀ lẹ ti ń gbàṣọ fún wa á jẹ́ kí n gbà lọ́yìn màá bá yín ràn àmọ́ aago 9 kọjá láàárọ̀ la kẹ́yìn dẹ̀yìn wa. àárọ̀ ọ̀la bá wo ẹ̀gbọ́n kan tí mo sọ ni mo náà fẹ́ jí gbé bọ̀dá wa yẹn lọ sílùú wa láàárọ̀ ọ̀la máa rán sí tí máa dúró gbà ni. n kò mọ̀ pé ara yín kò tọ̀rọ̀ tẹ́ bá fẹ́ ránṣọ yín ẹ wá láàárọ̀. ẹjọ́ ètò tó lọ máa fún yín 5,000 naira ẹjọ́. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ojú ló ń rojú ṣàánú ojú ni o èmi kò ń ṣiṣẹ́ olóru báyìí o ẹgbẹ́ wa kó bá dàrọ́ la ẹ̀dẹ̀ wa gbà. àárọ̀ ọ̀la bá wo a ní máa fún yín ní 5,000. express ló bá dé nìyẹn o. ẹ ṣe 5,000 ò tó ni. ò yá. tí o bá sí condition tó bá kẹ 500 naira lè máa rán aṣọ yìí. 500 naira nẹni. mo dẹ̀ ní máa fún yín ní 5,000 naira. ẹ dẹ̀ ní ṣé àdéhùn. tẹ bá fẹ́ kí n fún yín kẹ tó ràn tán máa fún yín ó kàn jẹ́ pé normally tẹ bá ránṣọ tán ni màá sanwó fún yín ni. ẹ bá bọ̀. hello ẹ wo bí torí ilé méjì tó wà ká tó dé family house wa yẹn mo ti ra méjèèjì a máa wó ni a máa wó méjèèjì a máa wó family house wa náà kí n lè kọ́ bó ṣe wọ̀n mí gangan ṣé wàá rí ìdí ọ̀dọ̀ wọn yẹn ibẹ̀ gangan ẹ wo ibẹ̀ ni mo sọ pé factory tí mo sọ fún yẹn ibẹ̀ ni mo sọ pé a fẹ́ rọra kọ́ sí yes bọ̀ máa yẹn lu agídí gbogbo agbára tèmi náà bá ní báyìí ni máa fi jẹ́ kí àwọn ìjọba mọ̀ pé ìlẹ́gà níbi tó kọ sí toró súnmọ́ títì wọ́n dẹ̀ ní kéèyàn fi 30 mítà lẹ̀ yes kéèyàn fi 30 mítà lẹ̀ sí títì kéèyàn tó kọ́lé ṣòmọ̀ kéṣe lòun close mọ́ títì kò tiẹ̀ fi 5 mítà gan lẹ̀ àwa jẹ́ kí ìjọba mọ̀ pé ilé ẹ̀ wà ń bẹ̀ kò fi 5 mítà lẹ̀ abadi wíwó tó nù kó gbà káwa ara ilé tàbí kí ìjọba wa wọlé ẹ̀ á mú kanu méjèèjì ìwọ má wọrí màá fi ránṣẹ́ sí ẹ ìwọ jẹ́ kọ́ ọmọ wá sí ọ́fíìsì wọn fún ẹ ní 500,000 yeah no problem okay bá mi kí wọn right. Kasali sir ǹjẹ́ o mọ̀ pé àwòdì òkè o mọ̀ pàrọ̀ alẹ̀ ń wò òun bẹ́ẹ̀ni sir gbogbo téèyàn bá ń ṣe kó sábà rántí pé téèyàn ò bá róhùn ọlọ́run wò òun. bẹ́ẹ̀ni sir ó mọ̀ bẹ́ẹ̀ni sir gbogbo tó o ṣe pátápátá lánàá ni mo rí ngbà tó sọ pé ó fẹ́ lọ repo sí mọ́tò o. lánàá sir. bẹ́ẹ̀ ni ọmọ tó ló gbé lójú títì ó gbé wọnú òtẹ́ẹ̀lì ni. ó ní kí n help ní sir. ó hẹ̀pẹ̀ ni ó gba kọ́kọ́rọ́ room. ẹ̀rí yẹn náà sir. ó hẹ̀pẹ̀ ní tówẹ́ẹ̀lì tó sọ pé wà nínú yàrá tó gbà wọ́n ní pé dọ̀tí ó padà wá sí reception fẹ́ wá change tówẹ́ẹ̀. I'm sorry sir. àbí délé torí ẹ̀ ò sọ ni. délé yes sir. nuisance ó fẹ́ pa àbí nígbà tó wá ń pariwo délé ó fẹ́ pa ni. onírànù òṣì. ìwé lálẹ́ sir. kò yà sí right ẹ. ṣé lè sista bí n pè ní sir àbílẹ̀ àǹtí dúpẹ́. kí ló sọ sórí ẹ yí ni. ọ̀nà bí là ń gbà lọ sílé àǹtí dúpẹ́ ni. Kasali sọ́ọ̀tún ò ya wèrè ṣá ó lè bẹ̀rẹ̀ sí ní ka obìnrin fún mi bí n pé túráyọ̀ tani mo introduce ṣe pé ìyàwó mi nù wọn. ilé àǹtí túráyọ̀ nìyẹn. ọ̀dọ̀ bí n pé ni mò ń lọ òun ni mo wọ agbẹ́rẹ́ ni mo dé fìlà ni mo ní kó gbé fáìlì sínú mọ́tò. ṣé sísun wa lọ ṣé ti sàn.
straight ni mo rán ẹ pé kó lọ straight down tó bá dé straight tó bá dé roundabout ẹ kó yà sí right. mo sọ pé láti tó ráyọ̀ ní ìbẹ̀rẹ̀ left. ó dà ìpáyé iṣẹ́ ẹ àgbàyà òṣì ni ó dà ìpáyé iṣẹ́ ẹ tó bá bí ẹ̀dá tó bá gba left ìwọ yálé tún ayọ̀ àmọ́ tó bá bí ẹ̀dá má dùn wájú bẹ̀. kí ni òǹjọ́ Kàsálí òjò bá ti wájú ẹ pa. ọ̀run mi ń mìíràn sàn. pa ọrùn tiẹ̀ mi bó ṣe máa bojú ẹ̀yìn wá wo nǹkan tí mo wo máa wò. èmi ti travel báyìí sìn màá rán Kàsálí ṣe é no problem. Kàsálí bóyá ti bá ti dé ìpínlẹ̀. Kàsálí. Yes, sir. Oh. Kàsálí. Yes, sir. Ibẹ̀ náà la dé yìí. Fine, Bàjẹ́. Àmọ́ kí gbogbo wa jọ fi ojú ara wa rí ẹ̀dẹ̀ mọ̀ pé èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ẹ̀yin lẹ ní. bẹ́ẹ̀mi gan ṣe láàláhùn gẹ́lẹ́ lọ sí sọ́kalẹ̀ yìí. Ó lágbára o. Ẹjọ́ torí Ọlọ́run kí la wá fẹ́ ṣe báyìí. ó yẹ kéèyàn ò ti yọ wípé iṣẹ́ tá a ṣe fún ọ fẹ́ gbà nǹkan ètùtù nù. Ṣọ́dún méjì tí a pé nìyẹn ni. kí ló ń sọ yìí tó o bá wo iye ìgbádùn tó ti gbá sẹ́yìn ọmọ pọ̀dún méjì ti pé tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń joyè wọ́n ṣe ń kólé ẹ̀kẹ́ ọ̀run ọmọ ní rọrùn ta mọ́. Wàhálà wa dé o. Wàhálà dé gidi ni o. Tẹ́ bá rí ìṣòro tí mo rí lórí pé kí n tó lè meet up lọ́jọ́ sí láàrin aago 9 alẹ́ sí aago 12 kí n tó rí aṣọ rán mi ò ròyìn fún yín tán ni ibo aago mélòó ni mo wá fẹ́ máa wọ aṣọ káàkiri báyìí bóyá kẹ́ kúkú sọ fún fa kó jẹ́ kí n bẹ̀rẹ̀ bí aago 7 ìrọ̀lẹ́ so wàhálà yẹn ò ní lè pọ̀. kí ló sọ fún ọ wípé aṣọ ni wọ́n tún fẹ́ gbà. kò yé mi. ṣé wọ́n mọ̀ pé bọ́n bá ṣe kú ńlá ṣe sìnkú rẹ̀ á bèrè ń tó fẹ́ gbà ní torí ìgbín tẹnumọ́gi ògùn ni àwọn ọmọlẹ̀ ọ̀hún. ọgbọ́n n tó máa fi ṣàwọn ètùtù tí a fi ṣiṣẹ́ tá a ṣe fún ifá kọ̀ fi hàn wá o. ìdígbè. ìrònà lásùnkún rẹ bí abọ́rùn mi là bàbá ńlá yín Olódùmarè tiẹ̀ ní bàbá ǹjẹ́ gbà mí o ọlọ́run mi ìwọ ni mo gbẹ́kẹ̀lé ọlọ́run mi gbà mí o ọlọ́run mi. ifá sọ wípé àwọn olórí ìjọ tí wọ́n súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ Olódùmarè tó sì ń dáhùn kíákíá. ifá lòun láwà ń tá a fi ṣiṣẹ́ wọn. talẹ̀ tó fẹ́ lò fẹ́ tutù. ìwọ ló wà. ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ pé kò sí nǹkan méjì tí wọ́n ń fi ojoojúmọ́ ayé wọn ṣe ju kí wọ́n máa bẹ ọlọ́run ó lè mí máa lò fẹ́ tutù. ìdí tó fi yẹ ká lò gangan nù. a lè díẹ̀ ṣẹ́ni tí n bá ṣe gbogbo eléyìí tí mo fẹ́ ṣe yìí
tí n bá wá ọjọ́ tí mo lè fi bẹ Ọlọ́run pé k'Ọlọ́run dáríjì mi tó bá dẹ̀ dáríjì mi torí ìyà àtìṣẹ́ ló mú mi débẹ̀ mi ò tún lè lọ kọlu Ọlọ́run látara àránṣẹ́ o ìyà ayérayé ni o ẹ wọ ẹjẹ wà báyìí torí ẹ sọ́lẹ̀ ń sìn ṣé pásítọ̀ CAC ní kí n lọ wá ni. Ifá mi yàn. Ifá kọ́ àbí wo leader. Ifá kọ́. Àbáwọn olùṣọ́ àgùntàn tí wọ́n wà ní kérúbù àti ráfù ní kí lọ wá. ìyẹn ò ṣeéṣe. ẹ wo àwọn tí mo mọ̀ nìyẹn ó tiẹ̀ ti dáa àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo mọ̀ gangan òun nìyẹn lẹ́yìn wọn mi ò mọ ẹlòmíì mọ́. ọmọ àwọn tí mo dé fìlà robo tó báyìí. àbí bishop. ọ̀kadì bíṣọ̀bù gangan ní nǹkan ètùtù. ṣe rí nǹkan tí mò ń sọ ń sìn ara nǹkan tí mò ń wéèrè o kí n máa wá bíṣọ̀bù káàkiri ṣé rárá nǹkan tí mò ń sọ ni ṣé ní gbogbo tó bá jẹ mọ́ bíi wàhálà báyìí èmi ò ń fẹ́ tó bá tiẹ̀ jẹ́rú àwọn pásítọ̀ CAC àjọ wà ní tó bá jẹ́ pé àwọn ti ṣẹlẹ̀ a máa wọ bẹ̀ a máa pàtẹ́wọ́ ni tá a bá jọ ṣe tán àjọ máa jẹ kúkúrú wájú ìta ni. àmọ́ àwọn bíṣọ̀bù wọn ò fi bẹ́ẹ̀ ràn Jésù ṣẹ́ o security tó ń ṣọ́ ẹlòmíì inú wọn ó ju ti gọ́vnà lọ ẹlòmíì sójà ló ń sọ àwọn tí ò bá ì tí ì gbapò rárá làwọn ọlọ́pàá ń ṣọ́ mi ò lè lọ o èmi ò lè lọ o. kí lọ wá ń kó wàhálà wo lọ wá ń kó fúnra rẹ báyìí kì í ṣe gbogbo ara bíṣọ̀bù lálò orí bíṣọ̀bù báyìí lásán ni. orí bíṣọ̀bù. bẹ́ẹ̀ ni. ká pàtírọ́tì ẹ̀ dájú ní ẹ̀dá èèyàn pé kéèyàn wo èèyàn kéèyàn dúró ẹ̀ dájú ìkà nìyí orí bíṣọ̀bù ní ká lò fún oògùn owó ẹ̀ dájú èmi ò lè ṣe o mi ò lè ṣe o ẹja wá nǹkan mi ta máa ṣe o. wọ́n orí bíṣọ̀bù tí mo tún sọ orí tó bá kọlà báyìí ni eléyìí tó ti bẹ́kùnjà. you see ẹ kàn wọ́sìn kéèsì sí ni ṣá mo tún wá fẹ́ wá orí bíṣọ̀bù yẹn kí n tún wá ètò kọlà ẹ wo ṣáà mọ̀ kó ní kàtẹ́ríà tí wọ́n fi ń fìyàn jẹ bíṣọ̀bù ni ẹni tí ò bá fáyìn wọn ò lè fi ṣe bíṣọ̀bù. ṣé wọn ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n kọlà ni wọ́n fáyìn ni. kò wọ́pọ̀ nínú àwọn tó kọlà tó fáyìn jáde kò wọ́pọ̀. ọ̀dà sórí eléyìí tó ń jápá mọ́nú ó sì lásìkò ọjọ́ méje gbáko ló fi wà. ní kíni ọjọ́ méje ẹ wá èmi ò lè ṣe o láàrin ọjọ́ méje ti kéré jù ẹ yá sọ fún Ifá yín kó extend ọjọ́ fẹ́mi o kẹ́ ẹ sọ pé oṣù méjì mi ò tí ì lè rí èmi fúnra bímọ bẹ́ẹ̀ nígbà tí mi ò ní kábí ti yín. tèmi tiẹ̀ tún kò pọ́jọ́ méje ti pọ̀ jù tí mo yẹ kó jọjọ́ mẹ́ta lọ. ẹ wá so ẹ̀yin fúnra yín lè sọ pé kí n lọ wá orí bíṣọ̀bù wa kí n ṣe pé Ifá yín ló sọ bẹ́ẹ̀. Ifá lọ sọ bí fásitì wí káṣí ni là máa ṣe. ẹ tó bá wá jẹ́ Ifá yín ni ẹbí Ifá yín lè rè kẹ́ jẹ́ kó tún extend ọjọ́ fẹ́mi. tó o bá ti di pé o lè ṣe a jẹ́ pé omi ó padà tẹ̀yìn wọgbó lẹ́nu nu o. orí bíṣọ̀bù orí bíṣọ̀bù orí bíṣọ̀bù orí bíṣọ̀bù mo ṣe ké mo ṣe fìyà jẹ ẹni àmì òróró nítorí pé ọmọdé bá dánwò á dán tán bàbá bá dánwò á dára lè lébi ayé ẹ ṣe pẹ̀lẹ́ o. ṣé mi ti kóra mi sí wàhálà báyìí. mo fẹ́ dogun mo fẹ́ dùn àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ aṣọ lẹ́gbẹ̀ẹ́ àṣé tí wàhálà ẹ̀ dé tán kò yàtọ̀ sí bí ẹni mi èèyàn fẹ́ jábọ̀ ọjọ́ méje. ọjọ́ méje kí n fi wọ́n rí bíṣọ̀bù tó kọ́lá láàrin ọjọ́ méje. báwo ni mo ṣe fẹ́ ṣe é mo ṣe fẹ́ rí ìta mo fẹ́ rán. ìwọ Délé so mo wà nínú ilé yìí ò lọ fún èèyàn lóyún mọ́ bí Délé ò fún èèyàn lóyún. so mo fún ẹ láǹfààní láti máa ṣiṣẹ́ nínú ilé mi ń bí. I wonder o àǹfààní tó wá ní láti ṣiṣẹ́ ń bí yẹn òun ló fi ráyè láti lè fún èèyàn lóyún. yóò rí irú ẹ̀ rí. máa ń rí ẹbí ẹni tó kàwé
máa rí ẹbí ẹni tó responsible mò ń rí ẹbí ẹni tó lọ́jọ́ iwájú aṣọ sì ló wá ṣe ń bí. ó sú mi. ẹjọ okay no problem ìwọ tí a fún láǹfààní láti máa nu mọ́tò wàá nu mọ́tò tán wàá tún gbé fáìlì wàá gbé dé ọ́fíìsì lẹ́yìn ìyẹn kò sí iṣẹ́ méjì tó ń ṣe òun bọ̀ ọ̀nù lé ni so tó bá ti dénú ilé òṣì tó máa wá ṣe ń bì ní ṣọ̀kẹ́lẹ́ nìkan la rí tó fún lóyún wọn tó kù àti ìmọ̀ nǹkan tó wà nínú wọn mi wà ní fún ẹ láǹfààní láti dúró ń bí lẹ́yìn bí mo ṣe sọ̀rọ̀ yìí kó tó tó ìṣẹ́jú mẹ́wàá mi ò fẹ́ rí ẹnu gbogbo gbà ẹ mọ́. ẹjọ sá. ó ní mo ṣe pé kí ló bẹ́ẹ̀ mi fún. ẹni kí ló bá fún. bọ́dà Kasali. mo dẹ̀ bẹ̀ yín pé kẹjẹ́ kó jẹ́ bí awo láàrin àwọn méjèèjì. ẹ̀sùn èmi mo wá sọ èmi mo sọ. Kasali ṣẹ́gbọ́n kan tó sọ so ẹ mọ̀ ń pa oyún tí wọ́n fúnra wọn dáadáa kí ló dé tẹ̀ sọ fún mi bí mi àti ń ṣe close tó. wọ́n ní kí n jẹ́ ká ṣe bí awo bí àṣírí ni èmi dẹ̀ ni ohun tí wọ́n bá ti fi sí mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣírí kò sí ẹ̀dá alààyè kan tó lè gbọ́ lẹ́nu mi àfi tí wọ́n bá pè láṣírí. nítorí pé ó sọ pé ó jẹ́ awo ó lẹ yóò ṣe lè sọ fẹ́mi. àmì ò ní lè sọ gbàtọ́ pé ní kí n bọ àṣírí òun ni. máa jọ yín lójú Kasali máa surprise yín ṣé ọwọ́ tẹ̀mí fi mú yín nìyà bí kí ayé àwọn ọmọ máa bàjẹ́ nínú ilé yìí nítorí pé wọ́n sọ di awo mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ní sọ fún mi so tó bá náà máa parí ẹ̀ ní jẹ́ kí n mọ̀. tó bá yẹ pé wọ́n ní kí n sọ ní bí àṣírí mi ò ní lè sọ sà. ẹ̀ ní sọ náà. mi ò ní lè sọ sà. no problem àbọ̀ abálọ̀rọ̀ yín ó yẹ kí n lé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kí n lé yín dànù ni àmọ́ kankan ni mò ń wò mọ́ yín lára. wo ìgbà tí bàbá tiyín tó wà ń bí tí ò ti lè sòótọ́ ọ̀rọ̀ fún mi ẹ̀yin ẹ máa ṣe fàájì tiyín lọ. ẹ ṣe sà. Kasali owó oṣù ẹ mẹ́ta àwọn ọmọ ìlú ni. ẹ ṣe sà. Kasali ṣé o dẹ̀ rò pé ìwà burúkú tẹ ẹ níyẹn pé kí wọ́n fi àṣírí sí yín lọ́wọ́ kẹ́ ẹ má sọ jáde yẹn ẹ rò pé ìwà burúkú ni. ìwà burúkú kọ́ láti kékeré ló ti mọ́ mi lára ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀gá mi ò lè change torí pé tí n bá change ìwà oníwà ni mò ń wò yẹn kò sí condition náà láyé tó lè mú mi change. ẹ̀yin ò lè change ẹ̀ kò dẹ̀ sí condition kan tó lè dé báyìí kéèyàn sọ nǹkan kan fún yín kó ní kẹ́ ẹ má sọ fún ẹlòmíì kọ́ dẹ̀ gbé ọ̀bẹ sí yín lọ́rùn kó fẹ́ pa yín kò sí condition tó lè má jẹ́ ká ẹ fi sọ jáde. ọ̀gá nígbà tí mo wà kékeré dáàdi wa ti fẹ́ na mọ́gùn sílẹ̀ fún ìyá wa báyìí tó jẹ́ mi ni mo rí wọn. wọ́n na mágùn sílẹ̀. o gbọ́dọ̀ sọ o títí dàárọ̀ la kò sẹ́ni tó gbọ́ lẹ́nu mi. ẹ lè sọ fún mi. tí n bá sọ fún àtọ́lẹ́ pé àṣírí ni mi ò lè sọ àṣírí ni mi ò tó àṣírí mi ò lè ṣe láyé. Kasali ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ojú kí wọ́n na mágùn sílẹ̀ fún èèyàn lọ. ẹ jẹ́ kí n gbọ́. ẹnìkan misbehave sí mi ó wo ìwà ìdọ̀tí kan sí mi ìwà ìdọ̀tí tó dẹ̀ wù sí mi yẹn kò realize bó ń ṣe rárá àwọ̀ tó wà láàrin mi àti ẹ̀ ó ti lead sí pé ẹni tó bá yára lọ́gùn gbé ẹni bá kọ́kọ́ pa ẹnìkan láàrin àwa méjèèjì ni mo fẹ́ pẹ́ ẹni náà lálẹ́ yìí mi ò dẹ̀ fẹ́ kẹ́ sọ fún ẹnì kankan. ta ni. ìyàwó yín ni. ìyàwó mi. bẹ́ẹ̀ ni. ìyá tó dé ẹ jọ àǹfààní wà fún mi láti béèrè pé kí ló ṣe. kò sáǹfààní. n tẹ́ dẹ̀ fẹ́ pálé lórí ó wà justify ẹ dẹ̀ fẹ́ kí n sọ fẹ́ni kankan ẹ pa ẹ ṣùgbọ́n ẹ máa ṣòro kan fún mi ẹ máa fún mi ní owó tí màá fi ṣe òkú ẹ torí àwọn ọmọ ẹ. máa fún yín ní 2 million naira mo ní ìdórí bishop tó bá kọ ìlà láàrin ẹni sí ọjọ́ 5. orí bishop tó kọlà pẹ̀lú tíyàwó mi. rárá kò sí nǹkan tí ìyàwó yín ṣe fún mi mo fẹ́ fi mọ bí ẹ ṣe ń di ọ̀rọ̀ mọ́nú tó ni orí bishop gangan ni mo ní tó bá kọ ìlà má dé fún yín ní 2 million naira láàrin ẹni sí ọjọ́ 7 ni mo nílò ẹ tó bá kọ ìlà. orí bishop tó bá kọ ìlà orí bishop tó kọlà orí bishop tó kọlà. Pastor John. Bless you, sir. ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè àwọn fèrè kan. ẹ jọ̀ọ́ kí ni ìgbésẹ̀ tíyàn lè gbé láyé yìí kéèyàn tó di bishop. Anyway, spiritually bí o bá ṣe dàgbà nínú ẹ̀mí so ni ó máa ń gbéyàn dẹ́kun bishop. o kì í ṣe pé èèyàn lè kó millions kan wá bíi 10 million bíi 5 million pẹ́jọ fẹ́ di bishop mo rà. ẹ fọ́n ni gan-an ẹgbẹ̀rún mílíọ̀nù lè ra ẹ̀mí mọ́ sá ẹ̀mí mọ́ ló máa ń gbéyàn dẹ́kun yẹn sá. ẹ jọ̀ọ́ ṣùgbọ́n kí ni ẹ̀ṣẹ̀ táwa tá a pa lórí
tàbáwọn tó kọlà tàbí irú àwọn àfihàn tá a ṣe ẹ̀yìn Christian tẹ́ẹ̀kì fífi wá ṣe bíṣọ̀bù. àìrí jìnnà ní àìrí àbùkẹ́ ọ̀kẹ́rẹ́ ní ẹ̀fọn aláàyè convention tá a ṣe ní last month ẹni tó wá give election bẹ́ẹ̀ ó kọlà. ó kọlà. bíṣọ̀bù dẹ̀ ni wọ́n. bíṣọ̀bù ni dẹ̀ ní Port Harcourt bíṣọ̀bù tó wà bẹ́ẹ̀ ẹ̀ ti ń dọ̀ àfin ẹ ti ẹ fi yẹn lè so ẹ fa aláàyè yẹn bíṣọ̀bù tó kọlà ló wà ń bẹ. ó kọlà. ó dẹ̀ give lecture wọ́n dẹ̀ kọlà bíṣọ̀bù dẹ̀ ni wọ́n. dáadáa ìlà ẹ̀hàn. àdúgbò ọlọ́dọ̀ ọlọ́run anyway ẹ fún mi ládùúrà. ẹ ṣe kìlà yìí sá. olúwa ọlọ́run agbára bọ́lá ìsákì òfin ránṣẹ́ ilé lọ́ba gbàdúrà fún wa. ohun tí wọ́n ń lépa olúwa yóò tẹ̀ wọ́n lọ́wọ́. àmín ẹni àmín. jésù olúwa wa. àmín. ṣe gan pastor ẹjọ jẹ lè ṣe mi ní 500 méjì kí n fún yín 500 kan. ẹ má wọlé sá. ẹ ṣe gan bless you sir. olúwa ṣe. ẹ kú ṣe olúwa sá. ẹ ṣe. ṣé jọ ní sá. nítorí owó nítorí ọlá. ẹ pẹ̀lẹ́ ma ẹjọ ṣe bí ẹfọn aláyè láwa yìí. ẹfọn aláyè láwa yìí. ẹjọ St. Paul's Anglican Church ni mo ń lọ. St. Paul's Anglican Church ẹ máa ní láti gbé báìkì ń bí o ẹ máa lè lọ sí ìdágbá. ìdágbá. bẹ́ẹ̀. ìdágbá ẹ ṣe ìdágbá. nítorí owó nítorí ọlá fún bàbá olówó. nítorí owó. ẹ lẹ́sà ẹjọ bíṣọ̀bù kan ni mo béèrè ní ẹ̀fọn àlàyé ń bì wọ́n kọlà. bíṣọ̀bù méjì ni mo mọ̀ tó kọlà. eléyìí bíṣọ̀bù tí mo ń sọ yìí àwọn ni wọ́n give lecture níjọ́ tẹ̀ ṣe program kan báyìí. ṣé kí n ṣe bíṣọ̀bù adéoyè nìyẹn. bíṣọ̀bù adéoyè ló máa jẹ́. wọ́n ṣàkọlà àwọn gangan ni mo fẹ́ rí. wọn ò sí lẹ́fọ̀n àlàyé diocese Abẹ́òkúta láti invite wọn wá. kílẹ̀ sọ. tẹ́ bá fẹ́ rí bíṣọ̀bù adéoyè ẹ máa dé diocese wa tó wà lábẹ́òkúta sà. Abẹ́òkúta ni bíṣọ̀bù adéoyè ti wá. Abẹ́òkúta mo ti wá wá. Oh God. So màá tó padà Abẹ́òkúta. ẹ ṣe sà God bless you. ojú ò ní tì í. God bless you. ẹjọ ìbílẹ̀ ti ṣiṣẹ́. ṣiṣẹ́. No, yes. Why yes, why no sir. Nítorí pé àwa ò tí di reverend. Reverend ẹjọ ẹnìkan ni mo bèrè bí. Tani. Bishop Adeoye. Oh my lord. No wọn kò ń ṣe adájọ́ àní Bishop Adeoye. Olúwa mi ni. ṣe báwo ni ẹ kọlà. Yes. Wọ́n ti kọ́dá tí wọ́n ní. God bless you. Bishop Adeoye tó kọlà. Ẹ ti wá àwọn ti pẹ́ ni. Very long time ago. Ibi náà wà. Ẹ mọ tó fọ́ ni tí n bá rí wọn ó pè mí kí n rí wọn ju kí n rí ìjọba ọ̀run wọ lọ. Ẹ dẹ̀ rí ìjọba ọ̀run wọ because tẹ́ bá ti rí wọn tí wọ́n bá ti yọ sí yín ẹ ti rí ìjọba ọ̀run wọ. God bless you. ẹ yẹ sẹ ẹ jọ níbo ni apartment tọ̀dọ̀ wọn flat wo ni tọ̀dọ̀ wọn mẹ. Ṣé ẹ ní appointment pẹ̀lú wọn. Ó ti o. Oh my God ẹ nílé rí wọn but ẹ máa rí Reverend Kilasho. ẹ ti yé mi ẹ ṣe mo mẹjọ ẹ fi wọ́n mi ní ẹjọ́ bá mi rí. ó ní àwọn time tí wọ́n máa ń rí olúwa mi ṣe gẹ̀tẹ̀ àwọn àsìkò kan wà irú àsìkò tẹ́ wáyé ẹ lè rí wọn. ẹ ṣe rí ẹ máa ní láti book appointment pẹ̀lú wọn so any time tẹ́ lè rí wọn kí kàn ṣe any time lẹ lè wá so any time tẹ́ lè rí wọn. èmi ni mo fọ́ọ̀mù ó ti yé mi. ẹ lẹ́sà. ẹ gbà ẹ bá fi book appointment mo fẹ́ rí wọn báyìí báyìí. ṣe rí ohun tí ò yẹ yín nìyẹn owó kọ́ ni gbogbo nǹkan ṣe rí ìyí tẹ́ ẹ ṣe yìí ohun gangan ló ń bàlú yìí jẹ́ this is corruption ẹ fẹ́ rí bishop and bribe mi eléyìí ò ní anything ṣe kò dáradá ṣe understand mi sìn. níbi tá a ti ń ṣiṣẹ́ náà káàkiri tá a bá bribe wọn ò ní jẹ́ wọlé. ẹ máa rí wọn bọ̀ tí mo sọ fún yín ni pé wọ́n ti travel ni mo fẹ́ sọ fún yín. ẹ máa dúró de wọn máa dúró de wọn sá. out of the country ni. yé ibo.
wọ́n lọ sí Israel wọ́n lọ fún course tó bá jẹ́ pé alẹ́ àná lẹ wá alẹ́ àná ẹ máa rí wọn. ẹ̀yin ò ṣe sọ fún sọ́ọ̀rì ẹ̀ mọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ má bà mọ́tò yìí rere jẹ́ ẹ má bà mọ́tò yìí rere jẹ́ ṣẹ́gbọ́n. ẹ̀yin kò ṣe máa lọ sí Israel ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bíṣọ̀bù ṣe máa lọ sí Israel nígbà tí mo fẹ́ rí wọn. tó bá yẹ pé àná lẹ wá ẹ bá sì rí wọn a ṣe ẹgbẹ́ wọn lọ sí airport láàárọ̀ ni. kí ni kẹjọ kí ni ṣe máa travel lánàá tó lè jẹ kó nírú ọ̀la bíṣọ̀bù ṣe tó dáa o ẹjọ owó yẹn kọ sẹ́ni owó yẹn kékeré pẹ́pẹ́ kí n fi kún máa fi kún ẹjọ bíṣọ̀bù ọmọ tó lè rí. ẹ tó sì lè rí bishop Awẹ́lẹ́wà but wọ́n wà ní Ìbàràpá. bishop Awẹ́lẹ́wà àwọn náà kọlà. no àfin ni wọ́n. nǹkan ti bàjẹ́. kí ló ṣe yín. kò lè nǹkan ti bàjẹ́ ni. ẹ jọ̀ọ́ ẹ má bà mọ́tò yìí rere jẹ́. mi ò lè bàjẹ́. ẹ gbà mi ò lè rí wọn. àfi ẹ wá lè ní sùúrù fún wọn tó bá máa fi di September wọn máa dé láti kọ sí so nígbà yẹn wọn á ní time láti rí yín. ẹ ti run mad. uncle ó máa ṣe o. no ṣe àdéhùn ohun tá à ń sọ ní pé kí lè rí sà ẹ lè dúró kẹrí wọn. ọlọ́run ọba wàhálà pààyàn ọmọ ọ̀dọ̀ rọ́jú. iṣẹ́ rẹ̀ àwọn bíṣọ̀bù yìí pàápàá bàtà ni kò wá sí bíṣọ̀bù kan travel lọ sí Israel ó lọ fún kọ́ọ̀sì ṣé kò gbọ́dọ̀ lọ sí kọ́ọ̀sì lẹ́rìn òkè àbí kò lọ sí lọ́sọ̀gbọ̀ kí ni nǹkan tó kí làwọn ẹ̀sìn ṣe báyìí torí Ọlọ́run kí ni ẹ̀sìn ṣe báyìí ìyẹn náà tó jẹ́ pé ajá bíṣọ̀bù ó ṣe sọ̀rọ̀ ṣẹ̀bà rí rẹ̀ fẹ́ kí laṣọ kọ̀ kí la gbé ni. kí mo fẹ́ ṣe báyìí nù. ẹ ti ẹ̀ dúró náà ó dàbí ẹni pẹ́ni tí mo lẹ́fọ̀ọ́ yẹn sọ wípé àwọn méjì ló kọlà ìṣẹ̀ṣẹ̀ rí pé mi orí mi ò pé tí n bá lórí mi pé mo purọ́ ni bí ẹ bá lórí mi pé ó tàn mí jẹ ni síbi ń jọ yẹn kí n bí léèrè pé ẹjọ́ torí Ọlọ́run o ẹ tiẹ̀ fún mi ní àdírẹ́sì àwọn méjèèjì tí wọ́n kọlà yẹn bí mo sọ pé káwọn làbẹ́kúta tí mo mọ̀ pé bí mo ti wá báyìí mo ń sábọ̀ ni bẹ́tà stíkì tiẹ̀ tó gba nọ́mbà ẹnìyẹn pé jọ fún mi nọ́mbà ẹ o torí ìjọ mi tàtún lè ní nǹkan kan ṣe pẹ̀lú ra wa o ìwẹ̀ tí ò lọ́pọlọ tí mo wù mo kàn sáré bọ̀ làbẹ́kúta rí gáì dàbẹ́ fàlàyé ló máa yá báyìí nìyẹn o ló máa ìkúra rẹ̀ parẹ́ dànù gan torí 2 million tí ẹ̀ fi parẹ́ dànù 2 million báyìí. aláìpọ̀ o aláìpọ̀. Port Harcourt ni my lord wà báyìí ẹ jọ kí lẹ fẹ́ rí wọn fún gangan. ǹjẹ́ mọ Ibrahim Ọlákúnlé Saliu. mi ò mọ. Ibro too much money ẹrù tó jowó ẹ lọ olówó tó ń ṣàánú tó nice tó yẹ pé àtọmọdé àtàgbà kò sẹ́ni tó rí láyé tí ò ní ṣe láàánú ẹ mọ̀. ẹ jọ diocese wo ni àwọn wà. oh sorry as a Christian Nigeria diocese náà wà even world diocese orí ẹ̀ fọ́ká síbẹ̀ ni clearing and forwarding agent ni àwọn Prince Famuyide ni àwọn K1 the ultimate ni wọ́n close gan-an ṣẹ́gẹ̀tẹ̀ àwọn Lames ni àwọn èèyàn lálálálá ni wọ́n bá rìn bẹ́ẹ̀ ni ṣe rí ẹni tí mo dárúkọ yìí kí ẹ lè mọ bí ọ̀gá mi ṣe lówó tó ni mo ṣe fi Ibro too much money mo fi ṣe example ọ̀gá mi yẹn ló fẹ́ ran ìjọ Ọlọ́run 20 lọ́wọ́ ó wá ní kí mi máa bó ń list àwọn ìjọ Ọlọ́run tó ń lè ràn lọ́wọ́ ó fẹ́ rán 30 èèyàn lọ sí Jerusalem ní church kọ̀ọ̀kan lọ́dọọdún ó jẹ́ 600 èèyàn every year so church yín wá pẹ̀lú church tí mo dárúkọ síbẹ̀ tó dẹ̀ mo fẹ́ rí bishop. Israel. bẹ́ẹ̀ni. praise God hallelujah ṣebí bishop yín ló kọlà bishop Dr. Joseph Oyelaja ṣé àní àwọn gangan ni ẹjọ bá mo ṣe fẹ́ rí wọn lẹ́nìí sí àárọ̀ ọ̀la ó pẹ́ ju ìrọ̀lẹ́ ọ̀la. ìrọ̀lẹ́ ọ̀la ẹ lè rí wọn lọ́la ṣe rí ìrọ̀lẹ́ ọ̀la tẹ̀ ń sọ yín gangan by 5 p.m. ni màá lọ gbé wọn ní airport tábà tí wàá kò ní airport Ògbómọ̀ṣọ́ là ń lọ straight wọn ní program kan ní Ògbómọ̀ṣọ́ ní ìrọ̀lẹ́ ọ̀la gangan àárọ̀ tún la máa kó ní Ògbómọ̀ṣọ́ àmọ́ á padà sí Ilé Ifẹ̀. àárọ̀ tún la ló máa padà síbẹ̀ àárọ̀ tún la ló máa padà síbẹ̀ àárọ̀ tún la ṣe èmi lè gbàdán báyìí màá lè mọ movement yìí so bó jẹ́ kí n kàn block wọn bí kan kákan sáré yanjú ẹ̀ láàrin ìṣẹ́jú 5 kó lè tán síbẹ̀. tìbí lọ́rọ̀ Israel yẹn náà ni. ó tún jù bẹ́ẹ̀ lọ ọ̀gá mi lè pé kí wọ́n kọ́ churches yín sí 774 local government wà Nàìjíríà. The Lord is good all the time.
á ti ta ẹ̀jẹ̀ kan náà yín ó ẹ tẹ̀sí bẹ́ẹ̀ mo lè pè é anytime láti monitor rẹ̀ yín o. nọ́mbà mi nìyẹn. èmi flash yín báyìí. ó ti wọlé. 25 ló parí nọ́mbà yìí. ẹ yé sá bless you ojú ẹ̀ tí bless you. God bless you. ẹ ṣe kẹ́wọ́. Israel tí wọ́n bá fún my lord ní Israel 30 èmi ni number 1 so ọdún yìí ni mo wá di JP. The Lord is good, the Lord is good all the time. Ṣé bọ̀ká mi lò? Bàbá. Ṣé bọ̀ká mi lò? Bàbá. Ojú ẹ̀ jókòó. Ṣé o sì ìgbéjára lẹ́pẹ̀ mi sórí? Bẹ́ẹ̀ni jọ torí Ọlọ́run òjòjò ń ṣògùn ara ògùn òle mo dẹ̀ mọ̀ pé kò sí ìṣòro tí ẹ lè gbèdé ọ̀dọ̀ ẹ tí ò ní wá sọ́ọ̀fù. Ìṣòro bíbò. ẹnìkan ló jẹ mí ní owó 4.6 million àjọ fẹ́ ṣe bísínẹ́sì ni o èmi náà wàá lọ yáwó yẹn lọ́wọ́ èèyàn mo á kun aṣọ owó tó máa fi lọ lóyìnbó ni mo ṣe ń kó 4.6 million fún báyìí tí máa gbọ́njọ́ kẹta báyìí wọ́n ló ti wà ní London ó di oṣù kẹsàn-án báyìí ẹ̀ ń tá a wá gbowó lọ́wọ́ ẹ̀ bó ṣe gbọ́ ọlọ́pàá wá nìyẹn mo ti lọ́jọ́ méje lálágbọ́n tí wọ́n ti tì mí mọ́ alágbọ́n kí ni mo wá fẹ́ ṣe báyìí mo fẹ́ gbowó mi padà mo wá fi torí ẹ̀ pè kó ràn mí lọ́wọ́ sórí nílé ayé yìí bíbélì sọ pé tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísìnyí bẹ́ẹ̀ni wàá rí ẹlòmíì tó jẹ́ pé wàá rò pé tọ́ọ̀gì lélẹ́yìí tó bá rí ọmọ ẹ̀ àdẹ́ responsible dáadáa wàá rí ẹlòmíì tí wàá rò pé èèyàn Ọlọ́run lélẹ́yìí ọmọ ẹ̀ àdẹ́ máa fa igbó èṣù á máa gbénu ọmọ ẹ̀ ẹni tó jí mi lówó yìí ọmọ bíṣọ̀bù ni ó jọ lójú mo á fẹ́ gbowó mi padà mo fẹ́ make sure pé ẹ bá mi wá èèyàn tó lè jí bàbá ẹ gbé bíṣọ̀bù tí n bá ti wá ń tọ́ṣọ bàbá ẹ yẹn ọmọ ẹ yẹn máa lè bá sọ̀rọ̀ á lè sẹ́ndì owó tèmi ó tán. mo ń bọ ẹdúró náà ẹ ṣe pé ẹ fẹ́ rọ́ọ̀pù mi torí bẹ́ẹ̀ ṣe wà mo mọ irú èèyàn tẹ jẹ́ mo mọ irú ìwà tẹ lè wẹ́lẹ̀ tí mo ká ọ̀rọ̀ èèyàn lẹ̀ àbí kẹ́ ẹ ti mọ bí ẹ rí kọ́ọ̀dù mi kílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ọba mi bí mo fẹ́ píṣẹ́ fún ẹ ní mo fẹ́ kó o bá mi wá ọ̀nà bá mi organize àwọn boys kí wọ́n jí bàbá ẹ̀ gbé. ká jí gbé 4.6 million ló jẹ́ yín ọmọ wa sá lọ nǹkan kékeré leléyìn wàláhì nǹkan kékeré tó tó láyé yóò sì ṣùgbọ́n kàn jẹ́ pé yóò ná yín lówó. owó ti wà lẹ̀ owó ti wà lẹ̀ nǹkan kékeré. kò burú já bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ fún 1.5. 5 kí ni. 5 million. 5 million naira mo lè yẹn jẹ mí ní 4.6 million màá wá fi 5 million gbé bá bẹ́ẹ̀. ẹ̀dùn ọ̀sẹ̀ yìí ò fẹ́ náwó sẹ́ni ẹ sì ná ẹ price rẹ̀ ni. èmi ò mọ wá mi lọ máa fẹ́ 70,000. 70,000. 70,000 kò jọ rárá láti 5 million ẹ sì gé nǹkan sí 70 owó ti lé mọ́yìn jùjáre. ìwọ náà ti bulẹ̀ mi jù. láéláyé ẹ ṣe ń 4 million. 4 million. 4 million àtàlùbáríkà tó wo níláàdá àti gbogbo ẹ ẹ já ṣe ń 4 million. kí n bá rí ẹnìyẹn lónìí máa fi 500,000 lónìí. kò lè bọ́ sí i kò lè bọ́ sí i bó ṣe wà ẹ rò pé sẹ́ta fẹ́ lọ sí ẹ rò pé sẹ́ tó rọrùn ni bí ìgbà téèyàn ń lọ lé pírẹsidẹ́ǹtì ni wọ́n fẹ́ lọ jí odidi ẹni tó jẹ́ pé olórí kinní ni tó wà rọrùn kò rọrùn àlùbáríkà àti sàdákà jálẹ̀jálẹ̀ ẹja ṣe ní 600. 6 kìíní. kí n gbà fọlọ́hún ẹja ṣe ní 600 kí n gbà pé mo lose àwa fúnra wa ni. tó bá lè bàmá lọ. kò lè gbà 5. kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ fẹ́ lọ jí bíṣọ̀bù gbé oníkè mú 600,000 wa tẹ́wọ́ fẹ́ gbé pọ́ọ̀pù nǹkan kákẹ́ pọ́ọ̀pù lẹ́fẹ́ gbé wà ní kí mo ṣe 60 million wa. tí máa fẹ́ gbé pọ́ọ̀pù ó dìpẹ́ǹdì lórí bí mo ṣe rìnrìn rẹ̀ ní fisáàjì ipe mo fẹ́ mọ̀ yín rí pé mo fẹ́ tún ti yín ṣe pé kọ́rọ̀ yín lè dayọ̀ ẹ ṣe 550. mi ò lè ṣe o 500. 550 jálẹ̀ owó ti pọ́n mọ́ yín jù jàre. sàlùbáríkà lẹ̀ 500. ọ̀dà ẹja filẹ̀ bẹ̀ ẹ bá ń kó. kí ni. owó. gàwórígàwó nà ni owó lọ́jà kan màrí màtí màrí ń tẹ́ ẹgbẹ́ báyìí ni màá kó fún yín. mo fẹ́ lọ ṣiṣẹ́ nísìn náà ni. kí owó ṣe báyìí ẹ̀jẹ̀ báyìí Kamilu. ṣé ìnígbà advance rárá ni. màá fún 100 báyìí. 100 láéláyé ẹ fún mi 3. àbẹ́mọ̀ ìpèsè tán fẹ́ lọ ṣe bí wọ́n ṣe ń lọ ọlọ́mọdé aṣorí burúkú kí wọ́n kàn lọ yìnbọn fún kan lójú kójú ó ṣe pó ó tọ́nù. ẹnu iṣẹ́ laago kú sí. láéláyé ẹ fún mi 3. kì í ṣe ní kí ló ṣe wúwà báyìí tó bá gba 300 lọ́bi tó ti ṣiṣẹ́ tó lọ lójú ọ̀nà tó bá pa ẹ lójú ọ̀nà ṣé èmi ò ṣọ́ọ̀tì. ṣé mi ò lùsì ẹ̀mí tèmi àbí mi lùsì fámìlì mi. àjọ ṣọ́ọ̀tì ni. mo lùsì àwọn fámìlì mi kò lùsì mi. máa fẹ́ 150. kò burú dẹ́ bá ń kó ń gbà náà.
gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣé wàá rí arákùnrin tá à ń sọ yìí ó jẹ èèyàn tèmi lówó bó ṣe wàá jẹ lówó òun kò wá fẹ́ san rárá mọ́. owó ń ti pọ̀ mo wá wòó pé ọgbọ́n wo la lè dá tówó ṣe lè jáde o ṣùgbọ́n èmi fi ọgbọ́n lu wa mo fi rò ó ipe tí n bá ti ríru yín báyìí mo mọ ọgbọ́n tí owó òun fi jáde mo ṣe wá rò ní pé sẹ́rí bẹ́yìn ṣe wà mo fẹ́ kí a lọ lè tákù ọkùnrin tó jẹ èèyàn mi lówó òun torí bíṣọ̀pù ni tẹ̀mọ̀ pé àwọn náà máa ń ní nǹkan lọ́wọ́ ṣùgbọ́n èèyàn ò lè mọ̀ èmi wá wòó pé ká lọ lè jí arákùnrin bíṣọ̀pù ká lọ lè jí gbé tá a bá ti wá jí gbé. bíṣọ̀pù ṣé wàá possible ṣá. ó mọ̀ náà a máa ṣe ìgbà tí ó ṣe pàfẹ́ pààyàn ṣùgbọ́n a máa kà kó máa jí gbé ní tiwa ni bọ̀ owó yẹn máa gọ̀ bọ̀ yìí. Oya. mo rò kẹ́rù ti ń bá yín ní iṣẹ́ kékeré ni sẹ́rí tẹ́ bá wá ti lọ lè jí gbé òun ẹ wà lọ lè fi sí àhámọ́ ti yín. wá má lò lọ́ọ̀lì mọ́ báyìí máa gbé báyìí máa mú èwo ní lọ́ọ̀lì. ó kọlà sóhun à ń gbọ́. ó ti yé mi nígbà tẹ́ bá lọ jí gbé ẹ wàá tọ́jú rẹ̀ sọ́dọ̀ ti yín sẹ́rí bẹ́ẹ̀ bá ti wá tọ́jú rẹ̀ ń tó bá ti wà láhàámọ́ òun ariwo sọ ń gbòòrò pé wọ́n ń wá bíṣọ̀bù o wọ́n ń wá bíṣọ̀bù táriwo tó bá ti gbàlú kan ìlọ́po ó àmọ́ gun orí owó ṣé wàá rówó èèyàn ti tọ̀dọ̀ mí òun yóò lè jáde ní gàbàdáyà àwo sì tún rí interest yóò tún gorí owó tiwa. èló ló bá dé gangan kí ló bá dé àṣà owó. ó bówó dé owó wà ń bẹ̀ bíi 4 ti wà ń lẹ̀ fẹ́yìn nísìn. 4 kìíní. 4 million. For what? ó lè mọ yín. 4 billion àbí 4 million àwọn ṣíṣe ẹ̀sán bí báyìí náà. ṣé gbogbo olùlẹ̀ fẹ́ kó nígbà tẹ́ fẹ́ gbẹ̀yẹ̀ nìkan tẹ́ ní owó ti lé mọ yín jó ti pọ́n mọ yín jù jà ẹ́. bíṣọ̀bù lẹ pé èèyàn lásán kọ. kò bá bíṣọ̀bù kó bí yàrá gan kó bí pálọ̀ ṣé kí lẹ̀ ń sọ ń pa rẹ̀ ọ̀rọ̀ owó lẹ̀ rò pé easy 400 ló wà ń lẹ̀ o. irọ́ ẹmẹ́nu ẹ̀kan mójú kò ń bẹ̀ owó yẹn náà pọ̀ náà because a mọ̀ pé kò lè mófo fún wa ó mọ̀ náà kò lè mófo fáwa owó yẹn ń kọ́ báwo la ṣe fẹ́ gbà ṣó wà lọ́wọ́ ẹ̀ ní àbúrò kó wá ń sìn. ojú eléyìí lé o. òkè ó ti yẹ ọ̀rẹ́ ti yẹ wá sí tó ti yẹ sí ọ̀fà aláwọn ọdún tẹ̀sí yẹn bá ṣe máa rìn bá ṣe máa rí mú káfíń ní fò. eléyìí ò lè èmi ò wádìí bẹ́ẹ̀ ṣe fẹ́ mú un tó bá ti wá di àárọ̀ ọjọ́ òun nǹkan gbà yín láago pé ẹ mọ̀ bọ́ o ní sì sọ bí tẹ́ ti ra mú. kò sí ewu àwa máa gbé bọ̀ nǹkan tí fẹ́ sọ fún ẹ̀ ń sìn ni pé tó yẹ ń lọ ń sìn má bẹ́ẹ̀ níbọ̀dì sọ nǹkan tó bá wa sọ ń bí. ó ṣe wọ̀ lẹ́yìn ọmọ ọlọ́kadà tàjọ wa. àdìkú má bá yàn kankan sọ kúrò jàre. àbáyé ẹ̀ wọ́n ní àtúrọ̀sẹ̀ ọ̀ a ṣe lọ́sùn ìfún afún alúwa lẹ́kọ̀ọ́sẹ̀ ni o. tí máa parọ́ fún yín kí n mọ̀ sórí rẹ̀ ti dín kankan náà mo gbọ́dọ̀ mọ mú jẹ fún yín ni. ẹ jọ̀ọ́ ẹ má lójú tì mí o. hello sir kí ló dé accuse me wrongly mi ò parọ́ fún yín ẹ jọ̀ọ́ sir excuse me ṣé mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Ògbómọ̀ṣọ́ la wà in the next 2 hours a máa dé Òṣogbo à ń padà sóṣogbo lọ́dọ̀ wa my lord ò tí kú ní Ògbómọ̀ṣọ́ rárá ẹ̀ sọ fún mi pé pàdé mi nínú ml white under pilot ni mo gbé jáde olúwa mi ṣe wà ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ in the next 2 hours a máa padà sóṣogbo ẹ má pè mí mọ́ sáyé jọ nítorí Ọlọ́run sáyé má pè mí mọ́ God bless you. ìránṣẹ́ Ọlọ́run ni ilé ìtura máa gbọ́ fún ìjọ mi ìjọ ìránṣẹ́ Ọlọ́run. ṣàánú mi ẹjọ́